Mr.and Mrs.Anjorin. Yes, sir. You are welcome. Yes, sir. Ẹ pẹ̀lẹ́. Inú mi dùn láti rí yín. Inú mi dùn láti rí yín. Mo rò pé ọkọ yín ti ṣàlàyé fún yín. Bẹ́ẹ̀ni, sir. Good. Ẹ má bínú pé mo ní kẹ́ wá papọ̀. Ohun tó jẹ́ kí n ní kẹ́ wá ni pé mo fẹ́ béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín. Báwo ni ìrìn àjò ìgbéyàwó ìṣeré gan? Aláwòlẹ̀ ńlá. Ṣé ẹ rántí? Daddy, mo máa ń lálàá ní tòótọ́, ṣùgbọ́n ṣá ó lójú àlá tí mo máa ń rántí. Ṣùgbọ́n ṣá èyí tí mo lá láìpẹ́ yìí sà, mo kọ̀ rí pé mo wà ní sitting room, mo jókòó, oorun gbé mi lọ. Níbẹ̀ ni mo ṣe rí ọkùnrin kan tó wọlé, ó ga gan. Tó bó ṣe wọlé, ó sáré pé ó ń nawọ́ sí mi lójú àlá yẹn pé èmi, mo fi òun àtọmọ, mo fi wọ́n sílẹ̀, mo wá jókòó sínú ayé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó dà bẹ́ẹ̀? Ó sá sọ̀rọ̀ yẹn tó pọ̀ gan. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó ṣe kíní kan. Ó sọ̀rọ̀ yẹn tó pọ̀ gan ṣá Daddy. Kò pẹ́ ló disappear kún iwájú mi. Mo sáré pé mo tají, mo wò tún, mo wò sí, mi ò rí ẹnì kankan. Kí ló ń ṣẹlẹ̀? Kò pẹ́ ni mọ́mì mi náà tún pè mí. Wọ́n ní àwọn lálàá kan. Kí lálàá tẹ́ ẹ lá? Wọ́n ní àwọn àti Dárasími jọ ń lọ sí ibì kan, àwọn èyí ọmọ mi. Báwọn jọ ń lọ sí ibì kan. Ní pé kò pẹ́ ni ọkùnrin kan yọjú sí àwọn, bó ṣe já Dárasími gbà mọ́ àwọn lọ́wọ́ nìyẹn. Àwọn bá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ pé ó dájọ́, bó ló mọ́mọ́ lọ, pé kì í sáà ṣe Dárasími ṣá. Pé níbo ló mọ́mọ́ yìí lọ kíní kan lọ́nà. Lọ́wọ́ ní kí ó sọ fún mi pé kémi nítorí èmi àìbìkítà tèmi àti àìnáìní tèmi, èmi fi pa àwọn ọmọ òun. So ọmọ yẹn òun náà ní fi sílẹ̀ fún àwọn náà, òun máa mú lọ ni. Àwọn sábẹ̀rẹ̀ sí ní ibẹ̀ lójú oorun yẹn ṣá pé kó ṣàjọ kó má mú ọmọ àwọn lọ. So àwọn ọ̀rọ̀ rere tí mo rí pé mo ṣì rí. Ìgbà táwọn tó wá tún dé, àwọn tó wá sọ tọ̀dọ̀ wọn fún mi, nǹkan táwọn tún rí tó jẹ́ physical tí ò tún ń ṣe ìran tí ò dẹ̀ ń ṣàlà. Àyà mi fi wá já pé ó dá pé eléyìí ó tó mójútó ni àfi dé ọ̀dọ̀ yín sà. Good. Yàtọ̀ sí ìyẹn kẹ́ tó ṣègbéyàwó, àwọn àpẹẹrẹ tàbí àmì wo lẹ́rí tó ṣe kàyéfì? Daddy ó pọ̀ sá. Torí mo rántí pé kí n tó ṣe ìgbéyàwó ńgbà yẹn, mo máa ń rí àwọn ọ̀ràn kan tó pọ̀ pé kí n ní ìbálòpọ̀ lójú oorun, ó dẹ̀ máa ń pọ̀ gan tí mo máa ń ní. So mo tún máa ń rí pé ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo sáré pé mo bímọ sójú oorun ṣá. So kò pẹ́ ní àárín yẹn náà ni mọ́mì mi pè mí pé àwọn rí ìran kan, pé àwọn rí pé ẹnìkan kó àwọn nǹkan wá fún àwọn, bíi pé èèyàn dáná èèyàn, pé wọ́n dáná fún àwọn lójú oorun yẹn, pé wọ́n kó àwọn nǹkan tó fi ń dáná yẹn, pé wọ́n kó wá fún àwọn lójú oorun nígbà náà. Wọ́n kó nǹkan láì ṣe pé bóyá mo ti ṣe ìgbéyàwó, wọ́n kó nǹkan wá fún yín lójú oorun. So mo sáfi tó olùṣọ́-àgùntàn mi létí ńgbà yẹn. So nípa ìtúsílẹ̀ àti àwẹ̀ àti àdúrà, so mo sáré pé mo fi ṣe ìgbéyàwó ní ìgbà yẹn. So àwọn nǹkan tí mo rí pé mo rí kí n tó ṣe ìgbéyàwó nìyẹn sà. Mr. Anjorin. Yes, Dad. Mo kí yín kú oríire sà. Because ẹni tí Ọlọ́run bá fẹ́ràn ló máa ń fi àwọn ìṣípayá ìrìn àjò ayé rẹ̀ wọ̀n. Ṣùgbọ́n lómi ogun yá ti borí ẹ̀, like Abel gbà tí ọ̀tá rẹ̀ pátán. Bíbélì sọ pé ẹ̀jẹ̀ rẹ̀ ń ké fún ẹ̀san. Ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ àyànfẹ́ lè ṣe rí àwọn ìrántẹ́ rí yìí. But wọ́n ṣe ìtúsílẹ̀ fún yín.
kò yẹ kó tó wà. Ṣé kìí ṣe pé yín náà rìn déédéé pẹ̀lú Ọlọ́run? Tàbí ẹ rántí láti pa ọjọ́ ìsinmi yín, ẹ rántí láti pamọ́ fún Ọlọ́run? Torí ègún kìí wá láì nídìí o. Ègún kìí wá láì nídìí o. Téèyàn bá kọ̀ láti pa ọjọ́ ìsinmi mọ́ fún Ọlọ́run, ogun á máa ja ènìyàn. Bíbélì wí pé tá a bá tú ènìyàn sílẹ̀, ẹ̀mí yẹn á jáde lọ. Nígbà tó bá fẹ́ padà wá, á wá ní ogunlọ́gọ̀ ẹ̀mí. Tó bá bá ẹnìyẹn tí ò pé, yóò finú rẹ̀ ṣe ibùgbé. Ogun kan ló ń jẹ ẹnìyẹn tẹ́lẹ̀, gbogbo ẹ̀mí tó bá wá wọnú ẹ̀ pátá lógun tí ó máa jà. Mr.and Mrs.Anjorin, ẹ rí i pé Jésù nígbà tó gbààwẹ̀ 40 days, adarí rẹ̀ sí ijù, ṣùgbọ́n ó borí. Tí àwẹ̀ àti àdúrà bá lè borí Sátánì lọ́wọ́ Jésù, ó máa borí ogun tó ń jà ìdílé yín. Èmi rí gẹ́gẹ́ bí rírú omi, kì í ṣe ẹran ara là ń bá jà o. Àwọn tó lágbára aláṣẹ bí òkùnkùn ayé, àpẹẹrẹ rẹ̀ lérí yẹn. Ẹ má fi ojú ẹ̀ wo ìyàwó yín, ẹ má yẹpẹrẹ ẹ̀, ẹ gbé ọkàn kúrò nínú tó rí, ẹ dìímú dáadáa, kẹ́ ẹ wá jọ gbàdúrà ìdílé papọ̀. Màá fún yín náà point of prayer kan tó jọmọ́ ti ìdílé, tẹ́jọ gbàwẹ̀ tẹ́jọ gbàdúrà yẹn. Tó bá di ọjọ́ keje ká wá pàdé nbí, èmi fúnra ara mi màá pẹ̀lú yín. Dára fún yín bẹ́ẹ̀. Yes, sir. Lórúkọ Jésù ojú òní tì yín. Mi mọ̀ bóyá mo dáhùn sí ìbéèrè yín. God bless you. Ẹ mú ọwọ́ yín wá kí n gbàdúrà pẹ̀lú yín. Ẹ fi ọwọ́ kejì sí, ẹ kó ọwọ́ yẹn papọ̀. Ọlọ́run á gbé yín ga fún ìwà láàyè yín. Ọlọ́run gba ọpẹ́ wa. Ògo ni fún orúkọ yín. Gbogbo ríru omi nínú ìdílé yìí Olúwa pa lẹ́nu mọ́. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. Amen. Amen. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ìbáṣepọ̀ tó wà láàrin àwa àti ẹ̀mí òkùnkùn pé kí Olúwa kó bàjẹ́. Ìbáṣepọ̀ lórí ẹbí wa pé kí Olúwa kó bàjẹ́, pé kí Olúwa kó tọ́ ìmọ́lẹ̀ sí ẹbí wa. Àdúrà Orúkọ Jésù. gbogbo ìṣàkóso lórí ẹbí wa, lórí ìdílé wa, lórúkọ Jésù olùbàjẹ́. Àpapọ̀ kòkò mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́, ọ̀pọ̀ sì mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́, ọ̀pọ̀ sì lè borí rẹ̀. Olúwa tọ́ ìmọ́lẹ̀ Jésù Olúwa wa. A sọ fún Ọlọ́run gbogbo ẹ̀yin alágbára ibi òkùnkùn ayé yìí tó kọjú ìjà sí ìdílé wa, pé kí Olúwa kó kọjú ìjà sí wọn, pé kí Olúwa kó fogun ẹ̀yìn jà wọ́n. Àdúrà Jésù. Àbánikọ́ndá ikú ọkọ̀ ò gbọ́dọ̀ ní òkúta. Epo tí alákàn bá ṣe, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi ṣẹlẹ̀. Iyẹ̀pẹ̀ tí alákàn bá wà, kò sí bàbá ẹni tó lè fi kọ́lé. Àwàsẹ́yìn báyìí, òun náà ní tìrì. Àwàsẹ́yìn báyìí, òun náà ní tìrì. Àní àwàsẹ́yìn báyìí, òun náà ní tìrì. Ayérayé orúkọ Jésù. Gbogbo ẹ̀mí àti ìjọba tó bá yé wa ẹbí wa ní ìrìn àjò, tó ń wakọ̀ ìdílé wa, tó ń ṣàkóso ìdílé wa, tó ń ṣàkóso ẹbí wa, lórúkọ Jésù Olúwa kọlù wa, Olúwa kọlù wa, Olúwa gbàgbára kúrò lọ́wọ́ Jésù Olúwa wa. A sọ fún Ọlọ́run ènìyàn ni tàbí ìjọba tó ní ẹbí wa lára, tó sọ wípé ẹbí wa ò ní ìrírí àlàáfíà, pé kó Olúwa kó gba àlàáfíà wọn lọ. Àdúrà Jésù. Sátì gbòòrò kúrò sí ìrànlọ́wọ́ sí láti ibi gíga tí a pa ìyẹ́ dìde fún ìrànlọ́wọ́. Fà mí mọ́ra Olúwa níbi ẹ̀mí mímọ́ ò jẹ́rìí ara rẹ̀, jẹ́rìí ara rẹ̀, jẹ́rìí ara rẹ̀. Gba àkóso lórí ọmọkùnrin yìí àti ìyàwó rẹ̀. Jésù gba àkóso, jẹ́rìí ara rẹ̀, jẹ́rìí ara rẹ̀. Jésù.
kí ló ṣe láti bọ̀ olúwa ta ni ìwọ kí ló fẹ́ àti pé kí lorúkọ ẹ kí ló wá ṣe ń bí kí ló fẹ́ ta ló pè ẹ́ o ò lè sọ̀rọ̀ àbí. kí ló ṣe ọ́ tí o ò tẹ̀lé ọ̀rọ̀ tí mo gbọ́. ìwọ ara Luciferi dákẹ́. mi ò lè dákẹ́ o ṣé bọ́ ọlọ́mọ ìwé mi. kí ló wí o. tó ní wádìí ọgbọ́n dájú kó o sì jẹ́ ti sí i. mo máa ń tẹ̀lé kí tiẹ̀ ní ìbéèrè tí kí ló fa ọ̀rọ̀ tó ń béèrè lọ́wọ́. bọ́ọ̀lù kò yí ọ ní o mo fẹ́ kọ́ jáwọ́ lórí kí ni. lórí ọ̀rọ̀ arákùnrin àti arábìnrin Anjorin nítorí pé o ò mọ ìdí ọ̀rọ̀ wọn. lórí ọ̀rọ̀ Anjorin àti ìyàwó rẹ̀ gbọ́ ilé yìí dáadáa bí ẹnikẹ́ni bá wà nínú Kristi akọ ipò di ẹ̀dá tuntun wọ́n ti wà nínú Kristi wọ́n sì ti di ẹ̀dá tuntun kò sí ohun tó lè ṣe fún wọn bẹ́ẹ̀ ni. ọmọdé òun ti kọ́ bá sọ tó sọ yìí o ọba àmọ̀dé ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ọba àmọ̀ ìdí ọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ ni. ọba àmọ̀ ìdí ọ̀rọ̀ wọn. a ní mo fẹ́ mọ̀. ọ̀dà òun. ìdùnnú ṣubú láyọ̀ lẹ́ni o àtùpà ńlọ dáyà rere àrèrè ló dọ̀kan àtùpà o láṣẹ ń yọ̀ láṣẹ ń jó láṣẹ ń yọ̀ kò lè ní o tá ń ṣègbéyàwó alárinrin ìgbéyàwó aláyọ̀ ìgbéyàwó aládùn àtùpà ló dáyà rere lè ní àrèrè ló dọ̀kan àtùpà nídùnnú wa ń ṣubú láyọ̀ abẹ́ orí olúbo ẹ wá èrò ọ̀dàn ẹ máa bọ̀ Yemọjanú omi gbogbo aráyé èrò lọ́run àjùlé ẹ wá wọlé yìí o ilẹ̀ kan ń bẹ lágbède méjì ayọ̀ ọ̀run a ní ẹ wá wọlé yìí o bó ṣe lẹ́wà tó a ní ẹ wá wọlé yìí o bó ṣe ládùn tó à ń ṣàjọyọ̀ lè ní gbogbo yẹn wá bá wa ṣe gbogbo yẹn wá bá wa dunnú ẹ bá wa jó ká ẹ bá wa yayọ̀ ire àtùpà òun ló dáyà rere àrèrè ló dọ̀kan àtùpà ìgbéyàwó ìní o yóò máa dùn gbọ̀ngbọ̀n. ìdùnnú ṣubú láyọ̀ lè ní o àtùpà ńlọ dáyà rere àrèrè ló dọ̀kan àtùpà láṣẹ ń yọ̀ láṣẹ ń jó láṣẹ ń yọ̀ ẹ bá wa yọ̀.
òní o. àsìkò àjọyọ̀. irú ohun rẹ báyìí kò ní wọ́n láàrin wa o. ní báyìí àkókò tó fún ìsopọ̀ àti ìfìdímúlẹ̀ ìgbéyàwó láàrin arèrè òun àtùpà. ní báyìí ẹlẹ́rìí ìgbéyàwó ọkọ àti aya ó yẹ lọ mú ìyàwó àti ọkọ wá. a kú oríire ní o. irú àṣeyẹ báyìí kò ní wọ́n láàrin wa o. mo rí i pé inú gbogbo yín pátápátá ló ń dùn. ojú yín sì tún gúnrégé pẹ̀lú. ní báyìí àsìkò láti ṣe ìsopọ̀ àti ìfìdímúlẹ̀ àdéhùn ìgbéyàwó láàrin àtùpà àti arèrè. ẹ ṣé púpọ̀ ẹ ṣé ó yá arèrè bọ́ síbí àtùpà wọ́n náà bọ́ síbí. ní báyìí àsìkò láti ṣe ìsopọ̀ àti ìfìdímúlẹ̀ àdéhùn ìgbéyàwó láàrin ìwọ àtùpà àti arèrè òun ló kàn báyìí. ẹ wá tẹ́tí yín sílẹ̀ kẹ́ gbọ́ o. àtùpà ǹjẹ́ o ṣetán láti gba arèrè gẹ́gẹ́ bí ọkọ rẹ títí láéláé? èmi àtùpà mo ṣetán láti gba arèrè gẹ́gẹ́ bí ọkọ mi títí láéláé. fún ìgbà ẹ̀kejì àtùpà ǹjẹ́ o ṣetán láti gba arèrè gẹ́gẹ́ bí ọkọ rẹ títí láéláé? èmi àtùpà mo ṣetán láti gba arèrè gẹ́gẹ́ bí ọkọ mi títí láéláé. fún ìgbà tó kẹ́yìn àtùpà ǹjẹ́ o ṣetán lẹ́ẹ̀kan sí láti gba arèrè gẹ́gẹ́ bí ọkọ rẹ títí láéláé? èmi àtùpà mo ṣetán láti gba arèrè gẹ́gẹ́ bí ọkọ mi títí láéláé. ó kárí arèrè ìwọ náà tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ o. ǹjẹ́ ìwọ náà ṣetán láti gba àtùpà gẹ́gẹ́ bí aya rẹ títí láéláé? èmi arèrè mo ṣetán láti gba àtùpà gẹ́gẹ́ bí aya mi títí láéláé. fún ìgbà ẹ̀kejì arèrè ǹjẹ́ o ṣetán láti gba àtùpà gẹ́gẹ́ bí aya rẹ títí láé? èmi arèrè mo ṣetán láti gba àtùpà gẹ́gẹ́ bí aya mi títí láéláé. fún ìgbà ẹ̀kẹta tí í ṣe ìgbà ìkẹyìn arèrè ǹjẹ́ o ṣetán láti gba àtùpà gẹ́gẹ́ bí aya rẹ títí láéláé? bẹ́ẹ̀ ni èmi arèrè mo ṣetán láti gba àtùpà gẹ́gẹ́ bí aya mi títí láéláé. ó kárí ó yá ẹ̀yin méjèèjì ẹ kúnlẹ̀ ẹ kúnlẹ̀. ẹ̀yin ọmọ ẹgbẹ́ o ìbéèrè eléyìí èyí ló kàn o. ǹjẹ́ ẹ rí ẹ̀sùn kan tàbí èkejì tí kò fi yẹ kí a so àtùpà àti arèrè gẹ́gẹ́ bí ọkọ àti aya pọ̀? fún ìgbà èkejì o ǹjẹ́ ẹ rí ẹ̀sùn kan tàbí èkejì tí kò fi yẹ kí a so àtùpà àti arèrè gẹ́gẹ́ bí ọkọ àti aya? fún ìgbà ìkẹta ǹjẹ́ ẹ rí ẹ̀sùn kan tó lòdì sí ìgbéyàwó yìí tàbí èkejì tí kò fi yẹ kí a so àtùpà àti arèrè gẹ́gẹ́ bí ọkọ àti aya? tí kò bá ti wá sí ẹ jẹ́ kí ìgbéyàwó yìí ó tẹ̀síwájú. àtùpà àtiwọ́ arèrè mo fẹ́ kí ẹ̀yin méjèèjì bá ara yín dá májẹ̀mú ìfìdímúlẹ̀ ìgbéyàwó yín kí n tún tó máa tẹ̀síwájú. èmi arèrè mo ń bá àtùpà ṣe àdéhùn
májẹ̀mú ìfìdímúlẹ̀ ìgbéyàwó lónìí wípé màá fẹ́ gẹ́gẹ́ bí aya mi ní ìgbà ìlọ́rọ̀, ní ìgbà ìrọ̀ra, nígbà òjò àti nígbà ẹ̀rùn, wípé ohun gbogbo tí mo bá ní ni màá fi sìkẹ́ rẹ̀ títí ikú yóò fi yà wá. Ó kárí. Àtùpà, ìwọ náà ṣe ìfìdímúlẹ̀ ti ìgbéyàwó yìí ká gbọ́. Èmi Àtùpà, mò ń ṣe àdéhùn ìfìdímúlẹ̀ ìgbéyàwó láàárín èmi àti arére títí ikú yóò fi yà wá. Ó ti ṣe ìfìdímúlẹ̀ o, ẹ̀yin méjèèjì sì ti bá ara yín dá májẹ̀mú. Arére, ìwọ náà fún mi ní owó rẹ̀. Olúomi, ó yá Ṣílàndé, lọ mú èdìdí ìgbéyàwó wá ní kíákíá. Èyí ni ìsopọ̀ àti ìfìdímúlẹ̀ àdéhùn ìgbéyàwó láàrin Àtùpà àti arére. Èyí jẹ́rìí sí èdìdí ìgbéyàwó láàrin Àtùpà àti arére. Àtùpà, ó yá. Arére, ó yá. Ẹ kú oríire o, ẹ kú oríire, mo bá ń yọ̀. Ó yá ní báyìí kí àríyá ó máa tẹ̀síwájú. Ó di láyé pọ̀ngbá o, ó di títí ayé. Àtùpà ó ti dáyà rere, títí ayé arére dọ́kọ Àtùpà o, títí ayé. Aago ti lù, ẹ̀rí ti jẹ́ wọn, òòyà kan kò tún yà wọ́n mọ́ ẹ̀, òòyà kan kò tún yà wọ́n mọ́. Ìsopọ̀ ènìyàn àṣẹ́gun o, ìsopọ̀ ènìyàn àṣẹ́gun o, àfọwọ́sí o, àfaramọ́. Àtùpà kó dáyà rere o, àfọwọ́sí o, àfaramọ́. Kárèrè kó dọ́kọ Àtùpà o, àfọwọ́sí o, àfaramọ́. Kíre gbogbo máa bá wọn gbé, àfọwọ́sí o, àfaramọ́. Nínú ọlá pẹ̀lú ọlá o, àfọwọ́sí o, àfaramọ́. Nínú ire pẹ̀lú dùnnú, àfọwọ́sí o, àfaramọ́. Ó di láyé pọ̀ngbá o, ó di títí ayé. Àtùpà ó ti dáyà rere, títí ayé arére dọ́kọ Àtùpà o, títí ayé. Fọwọ́ àrùn ìsìn ṣé o ti rí ìdí ọ̀rọ̀ wọn? O ti rí tí ìwé mímọ́ sọ nínú ìlú oníwàásù orí ìkarùn ẹsẹ̀ ìkarùn wípé ó sọ bí Ọlọ́run lè jẹ́jẹ́ ṣùgbọ́n kọ̀ wá jẹ́jẹ́ náà kọ̀ wá mọ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀. Ìwọ gbàgbé ẹ̀jẹ̀ tí a bá jẹ́ nídìí òrìṣà tí a bá ti jẹ́wọ́ rẹ̀ níwájú pẹpẹ níwájú Olúwa ó ti já sí asán. Ìtumọ̀ pé ohun àtijọ́ ti kọjá lọ, wá ọ̀rọ̀ míì sọ. Nígbà tí ọwọ́ sínú ayé tuntun ó gbìyànjú láti ṣe ìgbéyàwó a sì wá láti lọ. Kí lẹ fẹ́ bá wa rà sá o? Èwo lẹ fẹ́ ń bẹ̀? Ṣé bisikíìtì lẹ fẹ́ ni àbí èwo lẹ fẹ́ bá wa rà? Èwo lẹ fẹ́ bá wa rà ń bẹ̀ sà? Kò sí ohunkóhun tí mo fẹ́ rà níbí, ìwọ gan ni mo wá rí. Ṣé kò sí sà? Arére ló rán mi sí ọ. Arére, ta ló ń jẹ́ bẹ́ẹ̀? A gbọ́ pé o fẹ́ ṣègbéyàwó. Mo fẹ́ ṣègbéyàwó. Wo má dán wò, tírin yẹn bá dán wò ìwú à lọ.
wo ó ní kí n sọ fún ẹ pé kó má gbàgbé àdéhùn àti pàápàá o ti ń pẹ́ jù níbi tó wà yìí ó ní òun ń retí ẹ nílé kíákíá báyìí. ilé ti bo. wo mo wá kí ọ nílò ni o kó o ṣe àtúnṣe kíákíá nítorí pé arèrè ó ń retí rẹ nílé. arèrè ta ló ń járèrè. pé kó má ṣe ṣe ìgbéyàwó yìí. ẹ̀mí mímọ́ o. ó sì ṣe ìgbéyàwó yìí lẹ́yìn ìgbà tó ṣe ìgbéyàwó yìí a gbìyànjú láti ṣe nínú kó má ṣe rí ọmọ bí a ṣe nínú fún odidi oṣù méjìdínláàádọ́ta tí ìṣe odidi ọdún 4 ṣùgbọ́n pẹ̀lú àdúrà àwọn ìránṣẹ́ Ọlọ́run ó ní oyún ìkẹrẹ tó ní oyún ó ní ọmọdé àkọ́kọ́ fọ́sọ́lẹ̀ tó kù. nígbà tí oyún yìí di oṣù 7 ọmọ ẹlẹ́kejì kú. ní ọjọ́ tó bí ọmọ yìí gángan ọ̀nà ọmọdé ẹlẹ́kẹta kú. Ìjọba mi lọ.
ṣé ìwọ náà lè gbádùn rẹ̀ ṣé o lè padà dà ṣé o ní báyìí. ìdílé yìí tí mo ṣe pinnu láti gba ìsan nígbà tí ọmọ yìí di ọmọ ọjọ́ méje a gbìyànjú láti pa ọmọ yìí ṣùgbọ́n a ò rí ọ̀nà wọlé nítorí àdúrà àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ọjọ́ náà lọ. so ti wá rí báyìí wípé àdéhùn àná ó bẹ láàrin èmi àti àtùpà tó dí iṣẹ́ rere òní rẹ̀ lọ́wọ́. gbọ́ ìwọ ìríjú Luciferi torí bẹ́ẹ̀ ló ṣe tọwọ́ bọ ìdílé wọn láti yà wọ́n ní àgàn òjijì tí o sì tọwọ́ bọ dúkìá wọn tó bàjẹ́ wàá gbọ́ o èmi ò ní ẹjọ́ tó pọ̀ láti bá ọ̀rọ̀ lóòtítọ́ ni nígbà kan rí tí a kì í ṣènìyàn ṣùgbọ́n nísinsìnyí a ti rà wá padà a sì ti san ìdíyelé wa ní orí igi àgbélébù nípa ẹ̀jẹ̀ Jésù Kristi gbọ́ nítorí bẹ́ẹ̀ ni ọba Ọlọ́run ṣe fi ara wọn lẹ́ẹ̀kan láti pa iṣẹ́ ìṣòro mo pa á láṣẹ ní orúkọ Jésù ó yá jáde gbọ́rọ̀ Olúwa ìwọ ikọ̀ àti aṣojú Luciferi nínú ìdílé gbogbo màrẹ́pà sátà gbọ́rọ̀ Olúwa sẹ́ nítorí náà ó di ìgbèkùn nígbèkùn ó sì gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú mo pa á láṣẹ bí ọ ẹ̀mí má ti ń bẹ láàyè ó yá jáde. Tẹ̀lé máa sọ̀mà ìwọ àti àwọn ẹwà rẹ àti ẹmẹ̀wà rẹ ẹ mọ̀ wípé eégún ju egungun lọ orúkọ dẹ̀ ju orúkọ lọ. Ẹ dúró àdéhùn àná tó ń dí ìṣerere òní lọ́wọ́ nínú ìdílé gbogbo àṣírí ogun yìí ni Ọlọ́run fẹ́ fi hàn mí kò fẹ́ kí n gbàdúrà gbànú ẹ mọ̀ ṣe o màá wá lọ láti lọ já ogun yẹn ogun náà dò já báyìí torí pé ogun Ọlọ́run ni Ọlọ́run ṣe o ẹ̀mí mímọ́ ẹ ṣe o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára mi ẹ̀mí mímọ́ ò ṣe. ìjọba agbára ni tó sọ wípé ẹbí mi ò ní ní ìrèlè àlàáfíà lórúkọ Jésù Olúwa gba àlàáfíà rẹ lọ́wọ́ àkọ́pẹ́ àlàáfíà tẹ fi fún wa kì í ṣe bí ayé ti fi fún ènìyàn ìjọba àti ẹ̀mí ènìyàn rẹ tó sọ wípé àní ní ìrèlè àlàáfíà Ọlọ́run. Jésù Olúwa wa ẹ jẹ́ àporúkọ Jésù lẹ́ẹ̀kan pé ìjọba wọ agbára wọ tó sọ wípé nínú ìdílé wa kò ní bímọ yìí tó sọ wípé àní ní ìrírí èso àwọn ọmọ gidi pé kí Olúwa kó kọjá lọ kó bá ìjọba àti ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ àdúrà. orúkọ Jésù wọ́n lọ lórí ìyanu ìjọba wo àti ẹ̀mí wo wọ́n fẹ́ pọ̀ wọ́n sí kọ́kọ́ orúkọ Jésù. Dìde Olúwa dìde o ọ̀rọ̀ yìí ló jẹ́ àtiwá o dìde má ṣe jáfara dìde Olúwa dìde o dìde kí o ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ yìí kọjá àtiwá o dìde má ṣe jáfara Olúwa rise let all our enemies be scattered Lord arise make us all to come to our rescue. No! 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 Arise, oh Lord! Arise! Yes! Olúwa! Amen. 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 Wàá pariwo ẹ sọ fún Ọlọ́run àdéhùn àná tó ń ba ìṣerere mi jẹ́ tó fa ìdíwọ́ fún ìbímọ mi. Sit up and take your drink. Wow. Yeah. Wow. Yeah. Nice. Thank you. You're welcome. Feel that too. Okay. Feel free. But so
very soon things will be in order. Anything to offer for you? I'm okay. I'm okay. Rest back. Okay. Wow. Lájà, ẹ̀rẹ̀ ń bà mí. Ẹ̀rù mi ń bà. Kí ló ṣẹlẹ̀? Nítorí pé ẹ̀yin ọkùnrin tí a fẹ́ gba nǹkan lọ́wọ́ obìnrin lẹ máa ń ṣe bó ṣe ń ṣe yẹn. Tẹ́ bá ti wá gbà tán ẹ wá tìjà bọlẹ̀. Nífẹ̀ẹ́, wo bí tó ronú lọ, mo mọ nǹkan tó ń ṣe age limit tó wà láàrin èmi àti ẹ òun ló ṣe ń ronú bẹ́ẹ̀ yẹn. Sórí tí gbogbo àwọn ọkùnrin bá ń ṣe bẹ́ẹ̀ èmi ò lè ever ṣe bẹ́ẹ̀ sí ẹ. This is the reason. Ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ àtòkè wá ni, ìfẹ́ ọkàn àyà mi, àti pé ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ lẹ́lẹ́yẹlé ni. Kò yẹ Yorùbá sọ wípé ẹyẹlé kì í bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ ikú kó yẹ rí kó lè dá ẹ lójú. Sórí ní ayé tèmi àti ẹ wá ìwọ ló máa jẹ́ ìyá àwọn ọmọ mi, ìwọ ló dẹ̀ máa jẹ́ ìyàwó mi. Sórí in my life mo ti program ọmọ 3 péré ni mo fẹ́, ọkùnrin 2 obìnrin kan. Mi ì fẹ́ ṣì tẹ́ni o, nítorí tí n bá ní kí mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ọkùnrin wàá máa wò wípé kò sí ẹni tó fẹ́ fojú jọ tàbí ẹni tó fẹ́ fojú jọ ẹ. Bọ̀ tí méjì bá jọ èmi tí ẹyọ kan jọ ẹ, èyí tí mo fi jọ ẹ lọ yẹn ni mi tẹ̀dọ̀ mi ṣe jẹ́ 2. Mo rí bẹ́ẹ̀. Lájà, mi ò fẹ́ kọ́rọ̀ mi dàbí ọ̀rọ̀ ẹ̀gúsí tí a fi ń jẹyán tí èpo ẹ̀ wá di ohun àìjírí. Ó fẹ́ sọ fún mi pé o ti mọ òwe pa jù mí lọ nìyẹn o. Yorùbá ló máa ń sọ wípé nígbà tá a wá fi ẹ̀gúsí jiyán tán tá a wá da èpo ẹ̀nu tá a sọ wípé èpo ẹ̀ kì í ṣe ohun àjírí. Mi ò lè ever ṣe bẹ́ẹ̀ sí ẹ nífẹ̀ẹ́ mi. I promise you that. God sees my heart. Ó dáa, kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Lájà, mo fẹ́ kó búra fún mi. Kí n búra fún ẹ? Ṣé tí n bá búra fún ẹ kan ẹ máa ṣètù? Okay o, tí èmi Lájà tí n bá fẹ́ ní ìyàwó mi kó o bímọ fún mi ọmọ 3 níbi gbogbo tí n bá dé ní ayé kí n má jẹ èèyàn, ohun tí n bá dáwọ́lé kó má ṣe rere. Àmín. Àti wípé tí n bá gbá ẹ tàbí mo dúpẹ́ tí mo ṣe nǹkan tí ò fẹ́ ṣe tí mo já ẹ kulẹ̀ níbi gbogbo tí n bá dé ní ayé yìí kí n bá ìtìjú parí. Àdéhùn ni o. Àmín. Mo wá fẹ́ tún sọ fún ẹ tí mo bá wá fẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ohunkóhun tí n bá dáwọ́lé kó yọrí sí rere. Àmín. Kí n bí ọkùnrin 2. Àmín. Kí n bí obìnrin kan. Àmín. Kí n ní owó lọ́wọ́ kí wọ́n sì mọ̀ mí throughout the world. Àmín. Yeah, ṣé o ti satisfy báyìí? I am. Mo fẹ́ kí wọ́n náà búra fún mi. Èmi nífẹ̀ẹ́ mi. Tí n bá já ìwọ Lájà sílẹ̀, ìwọ̀n kan tí n bá fẹ́ kó má rí bẹ́ẹ̀ kí gbogbo tí n bá ti lọ fẹ́ kùn mí. Nǹkan tí mo fi jù ẹ lọ nìyẹn. Àti wípé nǹkan tí mo fẹ́ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ju bí o ti lérò lọ. Ṣé o ti rí pé mi jẹ́ kó parí ọ̀rọ̀ ẹ báyìí? Mo rí. Are you satisfied? I'm satisfied. Come on. Wow. Kí ló ṣe mọ́tò yín sà? Ọ̀rọ̀ ń tọ́ ìgbọ́n tẹ̀sùn mi mo ṣe ń bọ̀ báyìí fún mi ní kí n jáde náà ó kàn paná lójijì ni. Ó pa lójijì kẹ̀. Mo lè ti try gbogbo nǹkan tí mo lè wọ̀. Kò ṣiṣẹ́ kẹ́.
Let's start, sir. Oh yeah, start there. Hey! Edo, sir. Oh yeah, start there, bye, sir. Oh yeah, raise there. Oh yeah, raise there. Raise there. Oh yeah, no. Oh, do okay. Kí ló wá ṣe nísìn? Kí ni báàbù kan ni ó kọ̀ yọ ní inú ẹ̀ bọ̀ mo dẹ̀ ti fèsì ẹ̀ padà síbẹ̀ dẹ̀ ti ṣiṣẹ́. Thank you very much. Kí ni mo wá fẹ́ fún ẹ báyìí? Ó tẹ̀ jẹ́ bóyá bí 500 naira ká fi ra káàdì. 500 yẹn kọ́ ni problem. Bọ̀ bí mo ṣe wà kò sí owó kankan ní àpò mi báyìí. Kí ni nǹkan tí wọ́n ń try láti sọ báyìí? Sáà ìdìbò ni workshop yìí wà bí. Ibi ní next week lẹ́yìn ilé tó wà ń bẹ̀. Ok, tá a bá tàn sí right. Ibi ọkùnrin kan sọ pé ẹ̀bẹ̀rẹ̀ kékeré àpé méjì. Ṣé kì í ṣe ṣọ́ọ̀bù àwọn Lukman? Senior mi ni. Senior ẹ̀ ni. Béèrè mi lọ́wọ́ Lukman, ó mọ orí èèyàn tí mo jẹ́. So I mean they disappoint, I will bring that 500 naira to you. And they promise me pé máa fún mi o. Ó ní ẹlẹ́dàá tiẹ̀ náà. Tí n bá mú ẹlẹ́dàá máa fìyà jẹ mí náà. Àdéhùn ni o. Kẹ́rẹ́ bẹ̀rẹ̀ sọ pé tẹ́bà tí mo bá kẹ́rẹ́ dà mí fìyà jẹ, ẹ̀ẹ́dà mi máa fìyà jẹ, ẹ̀ẹ́dà mi dẹ̀ le gan. Béèrè irú èèyàn tí mo jẹ́ lọ́wọ́ Lukman, mi lè promise Lukman kí n máa mú ṣẹ náà. Sori jẹ́ kí n sọ ilé fún kó lè gbé béèrè mi dáadáa lọ́wọ́ Lukman. Tí n bá wá fún ẹ, ó ní ẹlẹ́dàá tiẹ̀ náà, ẹlẹ́dàá máa fìyà jẹ mí náà. Lọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe sọ, tẹ́bà tí mo wá, ẹ̀ẹ́dà mi fìyà jẹ yín, tẹ́bà yẹn tí mo wá, ẹ̀ẹ́dà máa fìyà jẹ yín. Má wọrí gbàgbé ìyẹn. Ẹ̀ẹ́dà máa fìyà jẹ yín. Ṣé kí n gbé ẹ? Ṣé kí n gbé ẹ? Ẹ̀ẹ́dà mi lè pò ẹ má wọrí ibi ẹ̀gbẹ́ mi. O ṣe máa wá rí ẹṣọ tí mo Olúwa iná pè wá níyà àdéhùn àná tó bá okòwò mi jẹ́ tó gba dúkìá kò lọ́wọ́ mi Olúwa iná bàjẹ́ ó yẹ ká o kẹ́ Lórúkọ Jésù Olúwa àdéhùn àná tó jẹ́ ìwé ìṣẹ̀lẹ̀ àdéhùn tó bàjẹ́ nìyẹn ìwọ jẹ́ ìdílé yàrá orí ìpínlẹ̀ jẹ́ lórúkọ Jésù àdéhùn àná tó jẹ́ ìṣẹ̀lẹ̀ mi tó jẹ́ ìṣẹ̀lẹ̀ bí mi wá ẹ̀sìn tó gba ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ mi tó gba ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ mi lórúkọ Jésù óyá ẹ̀bà tí a sọ májẹ̀mú ìkọ̀kọ̀. Kí ni mo pè é? májẹ̀mú ìkọ̀kọ̀ tó sọ̀rọ̀ rẹ̀ di ègún àti èpè lórí ìdílé mi ẹ gbàrọ̀ Olúwa ẹ jáwọ́ ẹ̀yin májẹ̀mú ìkọ̀kọ̀ ẹ̀yin àdéhùn àná lórí àti bímọ mi lórí iṣẹ́ ọjọ́ mi ẹ̀gbin náà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ yẹn ẹ̀yin májẹ̀mú àti àdéhùn ẹ gbọ́ ẹ̀yin ìjọba àti ẹ̀mí tẹ́ ń ṣàkóso ìfìdímúlẹ̀ àdéhùn àná lórí ọ̀rọ̀ ayé ènìyàn. Arákùnrin Làjà Àjọrìn ti kúrò lábẹ́ àdéhùn àná náà o. Òun àti aya rẹ̀ Àríkẹ́ nípasẹ̀ atónígbàlà náà ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ ayé wọn.
ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ tó lè ṣe arúgbó ọjọ́ àdàbà máa parọ́ yìí ó máa sọ pé kò fẹ́ dá ìkọ̀rọ̀ yìí padà ilẹ̀kùn ti ṣí láti lọ lónìí ògo tuntun ti ń bọ̀ ó ti wọlé báyìí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ sọ wípé ṣe ẹ yí láti nà kan yín ẹ fi ọpẹ́ fún ẹ dúpẹ́ láti nà kan yín ẹ sọ wípé ṣe ẹ sọ wípé ṣe tí àánú dúró láyé. fún àdúrà Jésù wa bí a ti ń lọ báyìí ní ọwọ́ àánú Olódùmarè ní abẹ́ ṣẹ́gun Olódùmarè ẹ̀yin ìdílé yìí ẹ lọ ṣògo nínú agbára tó gba ọrọ̀ kúrò lára rẹ agbára tó gba ọrọ̀ kúrò nínú ìdílé yìí ẹ gbà ọ̀rọ̀ Olúwa ó yá ẹ gbiná bẹ́ẹ̀ agbára tó ṣe inú wọ̀nyá yìí tó lọ ní bímọ lọ wí lórúkọ Jésù agbára bẹ́ẹ̀ kò di asán àdéhùn àná tó sọ̀rọ̀ rẹ̀ di èpè àti ègbó lórí ìdílé yín ẹ gbọ́ bí a ti kọ́ pé gbogbo ìwé tá a kọ lòdì sí wa lọ́sọ̀ bí a sọ nítorí náà gbogbo ìwé tá a kọ lòdì sí ẹ̀yin ìdílé yìí wọ́n yẹ ẹ gbiná bẹ́ẹ̀ kẹ́mú ẹ̀rí wa ó ti rí bẹ́ẹ̀ fún àdúrà Jésù Olúwa wa. ilé ayé Olúwa Ọlọ́run. Doctor, ṣé positive sí typhoid fever ni àbí sí malaria fever? No nǹkan tí mo mí nǹkan ni nǹkan tí mo tún láti sọ fún mi ni pé wife mi ti wà 3 months pregnant. 3 months pregnant? Yes. Praise God. Victory at last. 3 months pregnancy. Thank you very much. Oh, it's not this cash it was last week. 3 months pregnant. I will like to advise you, sir, pé kí ẹ jẹ́ kí wọ́n tètè wá bẹ̀rẹ̀ antenatal so a lè máa monitor bó ṣe ń lọ pẹ̀lú wọn. Doctor, èèyàn fi àgbọ́nlẹ̀ fún ní kọ́ mi. I know how to handle that. Congratulations once again. Ẹ bá mi kí madam wọn gbọ́ sá. Bàbá mi ju gbogbo ènìyàn lọ. Èmi ẹni táyé palẹ̀ fún lójoojúmọ́. Ayé palẹ̀ kún. Èmi ẹni táyé ti pàtì nígbà kan. Lọ́lọ́run wá wọ ṣùṣù tó sì fàyọ̀ dá lọ́lá. Tó dá lọ́lá. Ọlọ́run jẹ́ dá lọ. Ara ilé, ara òde. Mr.and Mrs.Anjorin. Ilé tí mo sọ fún yín yẹn ni. Ṣé rí ní ọjọ́ tẹ́ ti wá sí ọ́fíìsì wa? Tẹ́ ti sọ fún mi pé ẹ wá ibi tí ó wà òkè tó fine ni mo ti sọ pé ibi báyìí máa pè é. Ṣé rí nígbà tá a ti ń bọ̀ lójú ọ̀nà yìí mo wò pé root mi nìyí. Ṣé rí ilé ìbò ṣe wà? Ìtàn wà lórí ẹ̀. Ilé. Sir, ilé onílé báwo ni ìtàn ṣe wà nínú ilé onílé? Ok, ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ yẹn ó yé èmi àti wife mi nítorí pé Yorùbá ní ọ̀pọ̀lọ́ níta bá débi oníkáfù ẹ jẹ́ ká fi ìyẹn lẹ̀. Yes sir, but imported gate is. Ẹ wo brother ṣẹ́rí géètì yìí gangan àwọn gangan ni wọ́n ṣe síbẹ̀ ibi báyìí inú ilé yìí gangan ni mo ṣe ìyàwó sí. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ sá ẹ máa rí aláàtì instantly in as much as you sign the necessary documents. A kàn fẹ́ fi ilé yìí ṣe exchange by barter. Àwọn ìkólọ mi tí àwọn ọ̀tá ti kó lọ ní ìgbà kan òun ni Ọlọ́run ń dá padà yìí. Ṣó ti yé? Okay, kò sí problem. Ṣe bí ẹ̀yin like ẹ bó ṣe wà. Of course yes. Kò sí problem. Tẹ́ bá ti like ẹ kò sí problem. Yes sir, ẹ jẹ́ ká wọ mọ́tò kan lọ parí tó kù ní ọ́fíìsì. Okay. Go be done. Mo di aṣẹ́gun, ara ọ̀tá kò wá lélẹ̀. Bẹ́ẹ̀ nígbà tó mọ́ fojú winá kò sẹ́ni tó mọ̀. Nígbà tí kò sì rí lè gbé tó ń wá kìsà, kò sẹ́ni tó rí. Ọlá mi wá dé tán àbẹ́ òde nǹkan. Lójú ayé bíi wípé mo dọ́gbọ́n sí ni. Iṣẹ́ Olúwa lèyí ẹ má máa túbẹ̀ wò.
ó kọjá òye orí mi ló kó mi yọ ẹ̀dá mi ni kò gbà bọ́dé. Ọlọ́run jẹ̀dá lọ. Ọlọ́run mà ju ẹ̀dá. Ọlọ́run ju ẹ̀dá láyé. Ọba ńlá. Ọlọ́run jẹ̀dá lọ. Ọlọ́run ju ẹ̀dá láyé. Bẹ́ẹ̀ni. Ìní ẹni táyé palẹ̀kùn lójoojúmọ́. Táyé ń palẹ̀kùn ojoojúmọ́. Ìní ẹni táyé ti pàtì nígbà kan. Táyé ti pàtì nígbà kan. Ọlọ́run wá wọ ṣùṣù tó sì fàyọ̀ dá lọ́lá. Ọlọ́run jẹ̀dá lọ. Ọ̀rẹ́ dákun má ṣe gbára lènìyàn nítorí àìròtẹ́lẹ̀ lènìyàn lè dà ọ́ ṣèbéèyàn ni àní ènìyàn lè dà ní nígbà tí a kò rò. Ọ̀pọ̀ ènìyàn ni kò lè gbélé ayé pẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló gbáyé pẹ́ tí wọ́n sì pàdánù nítorí ọ̀rẹ́ sọ wípé èmi kò ní pàdánù ohun mo wáyé wá ṣe. Àìmọye ènìyàn ló ti ní lọ́wọ́ rí tí wọ́n ti fi ìbànújẹ́ dípò ayọ̀.